Adáàbò ẹ̀bù ẹ èṣù oníyẹ ẹ lò ṣùgbọ́n ọkọ mi kò ṣe jẹ́jẹ́ o. Yé ilé ẹ lẹ. Ẹ rọra bàbá mi. Àwa nù. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Àbí èlì tí ń padà sílé ìwé. Ọmọ yín sì ń padà sí sílé. Ẹ pẹ̀lẹ́. Ọ̀dà. Kò tẹ́ kẹ̀ ṣùgbọ́n kọ́ pé mí o. Mo ti gbọ́ mà. Èlì sọ́rí ìmọ̀ràn tí mo ní ti ń yà ọ́ sọ ma pé kò sí bàbá mọ́ ìtẹ̀yàn bá lọ bìkan lèèyàn kọjú mọ́ o ìtọ́ bá lọ léwe oníkọ́ kọjú mọ́ o mọ́ kẹgbẹ́kẹgbẹ́ o. Ó dà ọ̀sán. Tiẹ̀ wá àti ẹ̀dúpẹ́ pé ó ká séńjì mọ́ mi lọ́wọ́ léni. Ó rìn tó kù lọ́wọ́ èmi náà ni ìwọ náà gba ìbá kémi náà dé kọ́ bá ń fi ra nǹkan fáwọn rẹ̀ wọ́n má lè jí lọ́nbí tọ́. Mo ì máa fi sínú báàgì. Béèyàn tiẹ̀ jówó nu báìbù lọ yóò ya wèrè dànù ni. Pẹ̀lẹ́ kọ́ bá ń káwọn ọmọ léèwé yín ọmọ dáadáa pẹ̀lẹ́. Mo tẹ̀lé wait kí n ra makeup kit mi ó ti tán. Wùmí o ti like makeup jù. Kí ló mean? Wo anyway jẹ́ kí n gist ẹ̀. Ṣọmọ guy kan báyìí tí mo meet ní last outing wa. Guy tó pupa báyìí tó ní pink lips tó fine gan báyìí. That cute guy. Ọmọ mo ti ń fall in love already o. Ó ní pé òun fẹ́ gbé mi lọ jẹ lunch pé bí a kà lọ sí Chinese restaurant. Ẹ má má jẹ future yín ẹ̀yin ọmọ yìí láti kékeré. Ẹ kúlé o. Hey, my baby is back. How are you? Mo wá kẹ́ṣẹ́ wa ókè ṣá ṣé ẹ̀dá mo bá yín. Adúpẹ́ báwo ni Johnny? Mọ́mí ńkọ́. Ó wà. Ó ga ó fẹ́ resume money. Má ti ẹ̀ dá mi lóhùn. Tí Ẹ̀dó ṣe bá ṣe resume week yìí ni. Kété ti that last week. Ó fọ́ ni. Wá ṣé lè òkè ń sùn ẹ̀ ni. Kí ló ń dúró ṣe ń lé? Ọmọ ìgboro dùn. Èmi jẹ́ ìgboro ló ń tèmi ni. No time for darling. Mi lè stay at home. Jọ́ àdámọ́ kele yìí lóhùn o. Má jayé kankan. Anyway, you're welcome back. So kí ló bá move on. Ká tó bọ́ sórí yẹn. Ẹ díjú, ẹ jẹ́ gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Àmín. Olúwa ní orúkọ Jésù. Àmín Jésù. Ó gbọ́dọ̀ máa yìn ológo lórí oníkálùkù wa o. Olúwa ó ṣe. Ó bọ̀ àpàdé ní ayọ̀ àti àlàáfíà. Olúwa gbọ́ ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Olúwa ìwọ ló bá tó ní ara àti ọkàn oníkálùkù wa ní orúkọ Jésù. Ẹni tó bá gbọ́ òun fàyè òun fẹ́ Olúwa bá mi wọn lọ́kàn padà. Àmín Jésù. Fáyà. Olúwa ìwọ ló bá tó dá ẹ̀dá ní àwòrán ara rẹ̀. Tó bá yẹ orúkọ Jésù mo máa yìn wọn lọ́kàn padà. Olúwa kó máa ṣe ìfẹ́ rẹ̀. Gbogbo olúwa kó máa fi ṣe ìfẹ́ rẹ̀. Olúwa jí wọn lọ́kàn padà Ọlọ́run. Olúwa ṣàánú fún wa. Olúwa dáàbò bò wá. Dẹ̀mí sùúrù má tó pa ẹsẹ̀. Mo ti parí lectures mi, lecturer mi mo ń dúró dè. Yes, I have something to discuss with him. Mo serious, mo ti ṣetán school. Yes. Okay, 1 hour. 1 hour. Kó tó mọ̀ sí 1 hour ti dé ó ti lọ. Má worry mo bọ̀. Mi ò ní lectures mọ́. I'm done for today. Mo kàn fẹ́ rí lecturer mi. Ṣùgbọ́n. 30 minutes. Okay, 1 hour max. Kí má pàrọ̀ 1 hour max. Mo ti ṣetán 1 hour. I'm serious. 1 hour. Ó jẹ́jẹ́ ká lọ kó tó máa wò mí bí mùsù. Ó jẹ́ kí n sọ fún ẹ jáyé orí ẹ̀. Mi ò kí ń ṣẹ̀ṣẹ̀. Ìyá Jésù kò kí ń ṣẹ̀ṣẹ̀. Jẹ́ ká lọ. Mo mí ìṣó ti gbó tán. Yes, because tó bá yẹ pé o ti sọ̀rọ̀ tán, they're no stupid fún nǹkan tó sọ yẹn. Yes, you're very stupid. In fact, ẹ̀yin méjì lẹ́jọ́ stupid pọ̀. Ẹ stupid now because tó yẹ pé orí yín pé ni ní máa sọ pé kí ọmọ ọlọ́mọ kó wá tẹ̀lé yín lọ síbi tí ò dáa. Lọ́ládé ó máa jẹ̀yà. Lọ́ládé pẹ̀lú nǹkan tó tiẹ̀ wá sọ yìí ó ti tẹ́m dẹ̀ máa nù ẹ̀. Jọ kúrò níbi tó wà yẹn kó wá náà mi ibi tí mo jókòó sí. Ó tọrọ ní ká má sọ òun. Ikọ̀ tí ò dẹ̀ dá ò lórúkọ méjì. Kò ní kémi má sọ tèmi fẹ́ méjì. A ní kẹ́ yé ṣe rọ́ǹsì mọ́.
ikú tí ò dá ọdẹ yé ṣe rọ́ọ̀sì mo kò bá star yín mu ẹ ṣe rọ́ọ̀sì títí bàtà ẹyọ kan ṣoṣo iná lè máa ń wọ̀ lọ sí club àti yẹríngẹ tí gbàgbà ẹ change aṣọ ẹ ṣe kọ́kọ́ inú yàrá ìkó náà ni gbogbo àjọ ń sùn ẹ ra mọ́tò ẹ kọ́lé kí ló dé kò pé yín ẹ yé ṣe mọ́ kó tí ò dá èmi dẹ̀ máa sọ tèmi fún yín tó bá yẹ máa sọ pé mo sọ ẹ máa rántí ọjọ́ ìní ẹ máa fi mọ̀ pé mo sọ̀rọ̀ fún yín ẹ yé ṣọ́ọ̀ṣì. ó mọ nǹkan tó ń dùn ẹ́ mo mọ nǹkan tó ń dùn ẹ́ èmi fúnra mi mo mọ problem ẹ̀ ó kò fẹ́ dàbí wa ni you can't just be like us kò possible. be like who be like who kémi dàbí yín lórúkọ Jésù mo kọ ẹ look at you nǹkan tó ń sọ talk to the hand. Idiot ni girl ìfimọ̀ pọ́ dẹ̀ ni girl yìí ṣá. ó rí pé wèrè ni ó rí bí mo ṣe ń wo bí wèrè bí ẹni tó ti yí lórí ó ń jealous wa ni mo kó kò fáìn tó wa nǹkan tó fà á nìyẹn but by the way lọ́rọ̀ tó ń dẹ̀ ṣe máa nà nínú ilé. ìyá Jesus ìwọ kọ́ ló pa Jésù my dear wo bó ṣe fine wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ as in roll pẹ̀lú wa jẹ́ ká gbé ẹ jáde ìwọ new fish ní ẹja tútù ní ẹ táwọn èèyàn bá rí ẹ ń gbòòrò báyìí wọn máa kó ẹ̀jẹ̀ rush ni Ọlọ́run wàá ra Range Rover wàá ra G-Wagon kí ni problem ẹ mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ o má má dá wèrè yẹn lóhùn wèrè ni wèrè gidi grade 1 ni o rò pé ó ń support ẹ kò support ẹ irọ́ ló ń pa wo mo ti tẹ̀lé délé wọn rí o mọ́mí ẹ sọ fún mi pé ó ní àrùn ọpọlọ má jẹ́ kó fi títí ẹ̀ kó báyìí sell your market you are still fresh sell it gbogbo ṣe pọ́n sell ọjà ẹ̀ náà kí ló fẹ́ lò wàá lò fasas kí ló ń ṣe. ẹ ní sùúrù náà ní sùúrù ẹ pé nǹkan tí lọ́ọ́ rí báyìí sọ kó tọrọ ló bá yín sọ ẹ change o. wọ́gán ẹ change ẹ ní ìdẹ o. wọ́gán ò ní ìdí ẹ̀ o ní ìdí gbogbo nǹkan tó ń ṣe tó kàn ń sìn wọ́gán pàápàá fàyè ẹ̀ síta má fàyè sí Jésù nìkan fàyè síta kọ́ mọ̀ pé yes ọmọ mákẹ́ẹ̀tì wà ń ta olùdíṣẹ́ aṣọ ló fi ń bò àyà iná ọ̀dẹ̀rẹ̀ aṣọ ló tún fi ń bò tí ẹ̀jẹ̀jọ́ kan mọ̀ pé o carry you carry front to carry back anyway màá mix ẹ later. ọmọ bá sọ ní tí kò lè gbọ́ a ti gbọ́. ibo lè lọ mo ti dé mo ti ẹjẹ mọlẹ wọn bínú omi wà ń ta. ẹ̀bọ̀ kí ló fẹ́ náà fi pẹ́ tó báyìí àwọn guys ní expect wà látàrí. ẹjẹ a máa lọ ẹjẹ a máa lọ omi is outside. ẹ wá jí kàkà jì. wẹ́n tó sọ̀rọ̀ pé ọkọ̀ jì. ẹjẹ àjà lọ a gbọ́dọ̀ carry over. kọ́kọ́ mi fún wọn nídà wọ́n máa fìyàn sí yẹ̀yẹ́ yìí. màá gẹ̀ẹ́tì kíkọ́ ni mímọ̀ ẹ̀mí láwà yìí. Madam Elizabeth hey Joshua on change for makeup ni àbí kíni mi understand. wọn náà tún rẹ ẹ bọ́dọ̀ ní ṣe báyìí náà mo ń try láti gbé máa gẹ̀ẹ́tẹ̀ ni mo dẹ̀ ń try. kí ló ń try láti gẹ̀ẹ́tì gbé makeup wájà kọ́ ẹ ló fa làbálàbà lásójú báyìí bí àwọn ọmọ onípàràgà. wọ́n ti padà gẹ̀ẹ́tì ẹ àfi bí àwọn onípàràgà gbé kíní síbi já kọ́ ẹ. sórí tó bá ti fẹ́ kọ́ makeup wá ti ọkọ́ nu gbogbo àwọn nǹkan tó fa sójú yìí yamayama yìí wipes ẹ̀dà. kí ló ń jẹ́ wipes. o ní wipes kí ní bíi fóòmù tó máa fi kọ́kọ́ nu gbogbo yamayama yìí kúrò náà ká wá kọ́ ẹ bó ṣe ń ṣe real makeup. kí ló ń tó sá ó dáná máa fi kó wẹ̀ náà ṣé ìgbà tó rí mi sí tó lè rí nǹkan tó sá tó tóbi jọ ẹni tó bá lè rò pé ogún jù báyìí sí Ọlọ́run Ọlọ́run ó kí o máa fi kó wú ẹ ó ti lọ ẹja bọ́. orí ò yé mi o kí ló ń mọ tó fi sá kúrò bẹ́ẹ̀.
rò pé àwọn ò lè lò ní torí bó ṣe wọlé báyìí ló kúlẹ̀ ló bẹ̀rẹ̀ sí máa ṣe olúwa ò ṣe o olúwa ò ṣe o mi ìmọ̀ kan tó ṣe mi ò dẹ̀ rí bẹ́ẹ̀ rí kó ń gbàdúrà. ọgbọ́n ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ máa bá mi dúpẹ́ olúwa ṣe ẹ bá mi dúpẹ́ lẹ́ẹ̀kan sí i olúwa ṣeun. nígbà tí mo wọlé ti bọ̀bọ̀ yìí tán gbé fún mi la bá bẹ̀rẹ̀ sí ṣeré ó yá ẹja ṣe mẹ́ǹtìnù ló bá yọ kinní yìí jáde tó bá mọ nǹkan tó yọ nígbà tó yọ kinní yìí jáde ṣe ni mo dákú gbọ̀n. Jésù ayẹlẹ. ẹgbà mi ó gbẹgbẹ ní oṣù dànù jẹ́ kí n sọ̀rọ̀ mi jàre jọ̀ọ́ kí ló mú ẹ dákú tó bá rí nǹkan tí Jagunlabi yọ nígbà tó yọ kinní yìí báyìí wo bó ṣe gùn rí tí bá gba irú ẹ̀ sí ara wàláì mi ò lè survive. ayẹlẹ o ìbò sí o ayé ti dorí kodò kò yé wa mọ́. sáwò lè lè ṣá. jọ wá so ìwọ lè rí nǹkan tó máa ju ẹ̀mí ẹ lọ tó máa sá fún. àṣẹ ni ló ní bí tajà kàrà mo rò pé ó lé ní mo rò pé tó bá débẹ̀ bẹ́ẹ̀ àfi bí máṣíìnì àfi bí ẹṣin ó wá sá. ṣẹ́jọ́ yín wà ní ta ni bí mo ṣe wọlé ń sìn mi ò fọwọ́ lọ yín ni ẹ ṣé o ẹ ṣé gan mo dúpẹ́ o. ọmọ ìlọ́wọ́ nǹkan láńlá lórúkọ Jésù wọn bá yín fi nǹkan ńláńlá bú o kẹ má rògbò hospital. bẹ́ẹ̀ni dánú jáde. So, Yomi is my name. And I have to spread my feelings. You are looking lecture. Dúró. Ṣé ìwọ nìkan ló ní lecture ni? Àwa náà ní lecture náà. A ní kó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ, mo like ẹ ni wo Ọlọ́run gbọ́. I like you so much. Kó jẹ́ ká jọ wà àbí bọ̀wọ́. You should be my girl. You are very good. Wá so orí ẹ̀ pé ṣá. Ṣé o kò fi ipò kò lè rí any girl ní campus kò kò máa harass anyhow ni. Like kí ló ń ṣe ẹ́ ṣó rí múra ẹni look at you o bó ṣe múra look at the way you are dressed. What cute guy tó dúró sẹ́gbẹ̀ẹ́ gan tó fine tó wà okay. Òun gan gentle ìwọ kò lọ ń bẹ́ anyhow kò lọ ń sọ̀rọ̀ anyhow ní ṣá. Wo láyé ẹ̀ tó bá padà rí mi ní campus má ever lánàá ẹ̀ kó bá mi sọ̀rọ̀ mọ́ nonsense excuse me. John, no worry. Now you go marry this girl. She no get choice. For this campus, after I swear, oh my fair. I swear to God, I know this girl. Yomi, I know say you love this girl. Maybe so fún ẹ kó máa fẹ́. Okay, so fẹ́ kó máa bí ọgbọ́n náà fún ẹ. Nínú campus, make we dey go. No worry. Nínú campus, máa bí ọgbọ́n náà fún ẹ. She no get choice. Oh my fair. mo kú mo gbé mo dáhùn àwọn boys ti sanwó wíìdán ọmọ yìí náà dey miss ẹ̀yin bèbí ẹ̀ miss mo sọ fún yín pé kẹjú ẹ̀ winning team ẹ wá make owó ẹ wo owó àti tíìmọ̀ ni ẹ wo owó. jọ èlò gan ló make ten pa ẹ kí ni tẹ̀ ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ láàrin báyìí o kó dollars dání o kó pounds dání o kó náírà dání o pariwo ṣé màá ní. ṣé dání bá ti bá kọ fún ẹ wèrè abẹ́ màá rí wèrè tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ pé ṣé àwọn ẹbí ẹ I mean your family ṣé wọ́n ti kárí owó èrè and mo dẹ̀ wá aṣọ pé tó bá tiẹ̀ máa rí wọn ò lè ka o báǹkì lọ sí ní káńtà wọn ò dẹ̀ lè ti fún wọn ò lè fọwọ́ kàn and ìwọ fúnra rẹ̀ gan pàápàá jọ̀ṣọ́ fowó tó ẹ ẹ lọ fi tọ́jú ẹ̀ dàgbà owó school ẹ̀gàn àkókò public school làwà owó school ẹ̀gàn àpà ṣó tẹ́lẹ̀ yìí owó one day èdè péré ìyá èèyàn I dey cash money. èmi máa ń sọ tèmi fún ìgbẹ̀yìn ló dolóko àdá olóòmà ẹ̀kọ́ lo fíjọ ẹ̀ lómi fi ṣògùn owó nu yìí. a fi kádà rẹ̀ ṣògùn owó. ọ̀rẹ́ máa pín. I don't cash money. See money. How many hours ni mo lò pẹ̀lẹ́ méjèèjì ó bẹ ṣe fún dàbí sórí bẹ́ẹ̀ bí ọkà bàbá ètò tá a bá jọ sùn mọ́jú ńkọ́. Wait, for my life, I never jam any girl wey mad for it like you before. You mean say as two guys ama you still get the strength say you wan comot? Ẹ má worry, owó ni bá mi mówó mi kí n tètè máa lọ. Ó mọ nǹkan filẹ̀ iṣẹ́ lọmọ iná ṣe èlò lówó ẹ̀. 50k.
50k ni. Yé aláwa ọmọ ti fẹ́ báyé olú ẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọ̀nà draw yẹn 50k wà mẹ́ owó wà mẹ́ 50k wà mẹ́. Ṣọmọ lele yo àbí pàǹtí ẹwà ṣọmọ lele yo. Má tún kà ó pé. Alright, mo ti drop number mi síbẹ̀ fún yín. Tẹ́ bá tún need service yẹn. No, serious. Okay, Sha. Tẹ́ bá tún need service me, you can just call me anytime. Definitely. Alright, take care. Okay. Bye. This be ayakila gidi. Àwọn kan wà, wọ́n lè pa ẹ̀ olómi ló máa rẹ̀. Guy, wo jí mi, I wan sleep. Ó jẹ́ set alarm mi gan tí mo wà yà lọ́nà. Na you go wake me on. Kí ló wá advice pé kí n ṣe báyìí sí? Ká ṣe báyìí. Tó bá fi pé àti máa dúró lẹ́gbẹ̀ẹ́ títí yẹn pọ̀ jù àbí kẹ́ àti máa ṣe àwọn runs normal runs táwọn girls ń ṣe bí àwọn ò lè ṣe yẹn jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú social media. I'm talking about Facebook, Snapchat and the likes of it. Ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ibi tí mo sọ yìí, I am assuring you o máa meet àwọn guys tó lówó lọ́wọ́. Tí bá sọ̀rọ̀ pa owó mi tí wọ́n pa change o, mo sọ̀rọ̀ pa àwọn tó lóyún kí wọ́n lówó tó lè bòṣì lẹ́rù. Mo dẹ̀ ṣọ́ọ̀pù máa fowó máa fi tún ẹ ṣe. Ṣùgbọ́n ilé ayé sàwáyé, a ní láti help our parents wa. A ní láti ràn wọ́n lọ́wọ́. Wọn ò lè dá gbogbo ẹ̀ ṣe nígbà tó lè pààrọ̀ nìkan lọ bí. So ìyẹn dàbí àwọn owó tá a bá rí bẹ́ẹ̀ a máa fi máa help our parents wa. Ṣé orí nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo ní Facebook mo kọ̀ọ̀kan ni máa lọ ń wò bó ṣe ó ṣọ́ pé wọ́n lè fún yàn lówó lórí Facebook ṣá. Kí ló ń sọ báyìí? Èmi ń sọ̀rọ̀ fún un sọ fún mi pé báwo ló ṣe jẹ́. Tí ìbá sọ fún ẹ pé iná ń jó lórí omi sọ fún mi pé kí lọ bu eru ẹ̀ wá wọ́n máa worry wọ́n máa put it through. Sexy! Àti tó bá rí àwọn guys ẹ̀ tó bá rí bọ́n ṣe ń gbé mi ṣe ló ń gbé mi gẹ́gẹ́ bí ẹni tí òun obìnrin rí wò láàrin 1 hour 50k but 2 some ni mo bá wọn ṣe o. Ọmọ mi tó ṣọ 2 some. Kò sí time. 50k 1 hour. 1 hour pápá. Kí ló ń jẹ́ 2 some? Do you really want to know? Yes. Tẹ́sí. Bọ̀ kí ló dé aṣọ mi ìdòtún wọ̀ ìkẹ́? Mo dẹ̀ sọ fún ẹ pé mo fẹ́ wọ̀ lọ́nà. Mo lè fara burúkú balẹ̀ ṣùgbọ́n náà ṣáà máa ń wọṣọ tèmi. Nítorí mo máa wọṣọ ilé ìlú àti pékinní. Bí o ṣe adjust by am. Má bínú èmi gan gbogbo aṣọ mi ni mo ti lò tí mo ti post ọmọdé pé mi fẹ́ repeat aṣọ yẹ kí n wọlé ilé. Wọ́n sì lè wọ wọ́n sì lè rí lọ́ọ̀kẹ́. Ẹ bá gbogbo àwọn style tẹ̀ sí. Kí ló ń ṣẹlẹ̀? Àìdè bro. Ó tẹ́ mọ́ tó ṣẹlẹ̀ ní. That your babe tó fi ẹ́ pa lọ́jọ́ ìṣòro rántí ọmọ yẹn. Ọmọ pupa yẹn. Ọmọ pupa yẹn. O lè bí gbọmọ yẹn send message mi lórí Instagram ṣá. Are you serious? Come check her. Mo wà surprised gbà tí mo rí. Kò sí nǹkan tí o ti sọ fún mi tán. I like your profile, I like your pictures, you looking good. Ìyàwó pàtí tèmi mú láéláé mo láti jẹ́ kí píyọ̀ mi mọ̀. Kí ni scope wà tọmọ yẹn? Owó ọkọ ló ṣẹlẹ̀ torí obìnrin ọmọ wà ọmọ lọ. Confirm. So obìnrin ò láyọ̀ lè. Èmi ti try tó bá notice lọ́jọ́ yẹn náà wá rí pé ó dàbí kó like ẹ̀ bóyá ṣe kẹ̀. Ó yà mí lẹ́nu. I don't have problem with that. Ìwọ fọ́ lẹ́nu. Èmi rò pé mi lè jẹ́jú pàdé mi ni. Ṣé mo sọ pé kò. Kí n fọ́ lẹ́nu. Yọ̀mí kí n fọ́ lẹ́nu. Kí ni mo sọ pé kò fọ́ lẹ́nu bọ̀bọ̀? Ọ̀sẹ̀ mi rò pé àjọ wà nínú àwọn ọkọ̀ kí bí máa ṣe nǹkan bẹ́ẹ̀ fún ẹ. Guy fọ́ lẹ́nu wọ́n máa wọ̀rẹ́. Oṣù ọ̀. Guy tó bá tún fọ́ lẹ́nu. Ó ti kàn kò ní ṣe ń gbà ẹ̀ máa jẹ́ kó mọ̀. Mo wà okay. Èwo ló wá níta? Ṣebí ìwé ni mò ń kà látàárọ̀. Mi ti understand ẹ̀ mọ́ báyìí. Mi understand ẹ̀. Ibo ló kà dé? Page 69. Ìgbà ló wá ní kírọ̀sì? Ọ̀túnla. Ọlọ́wọ́ fún ẹ o. Orí pé mi náà ṣe ra gbé ìwé tèmi sẹ́gbẹ̀ẹ́ ń bíbá ẹ̀. Sí nǹkan tí mo rí kà. Elizabeth. Má bínú. Jọ kí ló ṣẹlẹ̀? Kò sí. Mo notice kankan lára ẹ̀. Anytime tí gẹ́yìn bá driving sínú campus, o máa ń lost concentration. Is there something special about this girl you're not telling me? What's up? Kò yé mi náà o. Sórí gate tó ń lọ yẹn. Every time tá fi lè wọnú ọgbà yìí báyìí, different cars ló máa ń gbé wá. Àwọn parents ẹ̀ máa lówó gan nìyẹn o.
Parents indeed. Parents wèrè wo ló fẹ́ lówó. Sórí girl yìí nígboro mọ̀kọ́ tá máa ń pè wọ́n big time runs girl. Level tó wà yẹn mo máa ń gbàdúrà kí n débẹ̀ tó bá possible gan kí n du level ẹ̀ lọ. Àwọn commissioners bẹ́ẹ̀ ni, àwọn ministers, àwọn governors, àwọn senators ló máa ń yaṣu fún wọn tó bá ṣe ṣeré sí ni o. So gbójú o parents wo ló fẹ́ lówó òun kẹ̀. Ẹgbẹ́ o. Ṣé PT ló ń rọ̀ ni àbí? No, masters ló ṣe. Òdúró ṣé àwọn commissioner tó ló máa ń kówó fún yẹn àtàwọn governor yẹn ṣé wọn níyàwó ńlé ni? Of course wọ́n níyàwó. Jẹ́ kí n ṣàlàyé fún ẹ contract ni tó bá ṣe ṣeré fún bàbá ni bàbá ṣe máa kówó fún ẹ. Àwọn tí mò ń sọ yìí wọn ò mọ̀ láti owó kan wọ́n ń ja anything owó ni. But problem tó ń bẹ ni pé má gbóyún lọ bá wọn o tó bá gbóyún lọ wá forí kò. Anyways àwọn náà ò tiẹ̀ ní fẹ́ gbóyún tá ló fẹ́ married man who wan marry. Ó ga o òótọ́ ni dé wọn máa lọ mo ní lecture. Time ò ní lecture. Ìsìn náà ní lecture mi. Èwo ló nílò? Bus 201. So that is business management. Okay, èmi náà ń dúró dé èèyàn bíbá yẹn. Okay, máa rí ẹ later ń gbà yẹn. A máa pàdé ní hostel. Okay. Take care of you. Odolosho, ọmọ pastor Odolosho, churchy girl Odolosho, cause she light up the town and she's gonna slay mama. Jesus Christ. Baby, I love you. Stop it. Are you okay? Kí ni nǹkan tó ń ṣe yìí náà? Má rò pé mi ò mọ nǹkan tí mò ń ṣe. Mo fẹ́ kí mi àti ẹ̀ka jọ máa ṣe lè láàrin ara wa. Ṣùgbọ́n kó bẹ́tà ju àwọn nǹkan lálá táwọn yẹn ń gbá. To hurt you, èmi ò lè hurt ẹ now. Wait, just hold on. Am I dreaming? I love you so much. Stop it. Are you a lesbian? I'm a lesbian, but Jesus anybody Christ. tó mọ̀ sí o. If I want nìkan ni màá kọ́kọ́ bá ṣe níta. Mo ní kí ni. Stop it. Jésù mi, kí ló dé? Stop it o. Stop it. Baby, kò sí anybody tó mọ̀. Baby, I love you so much. Baby, please. Kí ló dé? Fi mí sílẹ̀. Stop it. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló tẹ́ yẹn pariwo? Kò sí kankan èmi àti ẹni military agreement. Àwa má dáná wò ó wà o. O ní believe pé kí ni lesbian ni Lọ́ládé. Lesbian what? O ní believe ẹ. Lebanon àbí lesbian agé kò yẹ eléyìí. Eléyìí ìyá Jésù, ìyá ṣàn eléyìí kò lè kó pọ̀ sí fún. Ó ló ti gbà ó ti gbẹ̀sìn náà Ọdún ọba mi ò parọ́. Hello? Alpha? Mo ti wà lọ́nà náà, máa gbé káàbù ń sìn. Allen Junction àbí? Mò ń bọ̀, mo ti ń bọ̀. Jẹ́jẹ́ o, wọ́n ti ọmọ ẹni tí wọ́n ń ṣe tó ti yé lẹ́yìn kò ṣàdúrà kó ka bíbélì ẹ̀. Mo fọlọ́run bẹ̀ má dojú tì mí o. Àwọn provisions tí mo gbé wá fún ẹ tí ò bá ti tó ẹ ìwọ pè mí máa gbé mi wá fún ẹ tí ó ti gbọ́ ọkọ mi. So màá miss ẹ. Make sure you go to church. I see Elizabeth Ocean, sexy girl ọmọ tó ṣan, you call the form say you only gone. Àbújá ọmọ tó san, mo tún ní àti Elizabeth Ocean. Àwọn ẹlòmíì ò tiẹ̀ ní ọpọlọ bó tilẹ̀ wù tó kéré mọ́. Anyways, the end justifies the means. Wo kò tiẹ̀ nídìí o, má fọ̀rọ̀ sábẹ́ wọn sọ rárá. Sọ̀rọ̀ kára ẹ lè fúyẹ́. Ṣé ibi ìwà mi ìbẹ̀rù jà rárá. Olúwa ti elevate mi. Nobody can terminate me. Jẹ́ kó mọ̀ ọ̀rẹ́ mi. Wo má dáwèrè ló ń jáde. Gist mi báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló bá dé. Ó fẹ́ mọ̀. Wọ́n má ti yẹ. Ó bá gist mi. Ṣé tí mo gbé ìlú báyìí? Fara ní 100k account mi, 5k fún cab. Ọmọ tó ń sọ. Ọ̀dà mo gbọ́. Wá ọ̀rẹ́ mi. Wo kó tún wá jájú àwọn tó báǹdì iṣẹ́ yìí lọ o. Bọ̀ má dá àwọn wèrè kan lóhùn. Wèrè ni wọ́n. Báwo ló yẹ fẹ́ yé wọn? Gbà tó yẹ pé wọn ò ní ọkùnrin ní láìfù.
ọkùnrin tán láyé tó gbàgbé ni. má jẹ́ ń bá ìjà o o ṣe máa sọ pé ọkùnrin tán láyé ṣé mi tó yẹ pé ọkùnrin tó wà nínú láìfù mi báyìí sípà kan kò lè kó tán. wọ́n á mú gàrí pẹ́ á mú gàrí sí. ṣé o mind. gbogbo àtàjà wọn bá wà á ti mọ̀ wọn lọ́kùnrin láìfù wọn àwọn máa ń pẹlẹbẹ ni ìjọba wa ṣùtà òtún báyìí. ìwọ kọ́lẹ̀ kẹjọ ṣá. kí ló tí ìyá àwọn ọmọ yìí ò yọ oyún wọn ó yọ oyún wọn dànù ṣọmọ làwọn ilé. ṣọmọ lélẹ̀ ló àbí pàǹtí ẹwà. ọ̀rẹ́ mi ò lè sáré yá mi ní fóònù ẹ̀ kí sáré yá picture jọ náà. mọ́tò gbá tiẹ̀ ni. báwo ló ṣe ń ṣe báyìí o ṣáà mọ̀ pé fún resolution tèmi ó low compared to yours má ṣe fún mi náà. ṣáàgbà a ní kó lọ ra iPhone kó yẹ jókòó tí àwọn fake phones tó ń lò yìí. ọjọ́ kan ó máa jọra wọn jàre ṣáà ká wàrà máa tì í bá ṣe ń tì í. keep faking it babe. ní láti make him with you. Oh, how you doing, babes? Baby. Ó ga jù ewo láti rí gbọ́. Ó dá mi lójú pé o ti win visa lottery. Ṣé ibi mo ṣe wà? Tí mo win, ó ju visa lottery lọ. Cause boyfriend mi ti call me, ó lóun bọ̀ lé ní next month. So tó bá dẹ̀ ti dé, a máa ṣe wedding straight up. Lẹ́yìn wedding, àdẹ̀jọ́ fly me. Which of your boyfriends? Ọ̀gá kí ló dé kí ló ṣẹlẹ̀ tó fi ń tú báàgì. Kí n la pẹpẹ rẹ mú ẹ ní. Ṣé wọ́n lo ní báàgì àbí tẹ́sì ló ní báàgì? Báàgì tí o ṣe tiẹ̀ ó tún ranjú ó le. Bó ṣe yá báàgì tẹ́sì jáde lèmi gan fẹ́ fi snap on sẹ́yìn. Okay, kò waste time at all. Ó tiẹ̀ tún mọ bẹ́ẹ̀ ni bó ṣe wà bẹ́ẹ̀ mo ṣe máa fi snap. Anyway, boyfriend ẹ tí wà l'Amẹ́ríkà àbí? Onílọ̀kọ̀ ó fọlá ẹ̀ tọrọ. So wá mi pé you go just waka leave us àbí? Before nǹkan ṣé bí mo ṣe wà yìí gan mo kàn wálé wá relax ni mo wà yìí mo padà lọ sí passport office cause ó ti send owó sí mi everything ó ti bá mi sọ̀tẹ̀ kí nǹkan ṣe tán sí kí n lọ get passport mi lẹ̀ tó máa fi wálé. Are you serious? Ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run passport office tó fẹ́ lọ ẹ jẹ́ kí n sìn ẹ́ lọ so that everything bá ti ń rosy wàá lè rántí pé àwa kan bẹ́ẹ̀ jìyà. Kò sí problem Tessy you be my person now ó yẹ kó mọ̀. Àmì ò tẹ̀lé ìgbàgbé ìwọ Tessy. Èmi ń kọ́. You be my person but Tessy you know na. Mo tiẹ̀ ń lọ ni má kọjá mi ló gbà. Lizzy, kí ló ṣe ẹ́ ọkàn ká gbọ́gbọ́ látàárọ̀ what's up with you? Ti sú mi. Ti wá sú mi finally. Mi kò yé mi ti understand nǹkan kan mọ́ ní school yìí. Ti sú mi o. Ṣé o tún ti ní carry over ni? Mo ní o. 3 ọ̀tọ̀ọ̀tọ̀. 3 unit course 3 ni mo carry. Báwo mo fẹ́ ṣe? Ó máa ní. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin lè fi wé. Ìwọ ló máa ń kàwé bí ẹni tó fẹ́ ya wèrè. Wàá kàwé láàárọ̀, wàá kà lọ́sàn-án, wàá kà lálẹ́, kí ló ṣẹlẹ̀? Come to think of it, Emily ló máa rí mi ní lecture room. Mi ò kí ń lọ. Ẹni tó bá ní kì ló máa ṣe fìrí gbọ̀n òṣìlẹ̀kùn. Ìwọ tó bá mọ wé ló mọ ìwé nínú ọgbà yìí. Mi ò lè kárí ẹ̀. O serious? Bẹ́ẹ̀ ni. No. O ṣú nǹkan tó ń sọ yìí. Jẹ́ kí n mọ̀ náà òde jọ. Jọ náà. Wo ó easy. Mi ò ní sọ fún ẹ. But my problem with you is ṣé o máa ṣe? Anything for fún kí má ní carry over mọ́ ọ eléyìí tí mo ní ìwọ̀n àti máa ṣe kí n pass ẹ̀ anything máa ṣe mi mind. Lizzy o máa ṣe. I'm so game. ṣùgbọ́n gbogbo wa kọ́ náà la mọ̀ wé o àwọn lecturers wọn yẹn òun ló máa lọ gbéjà fún. Kí ló há ẹ lẹ́nu bẹ́ẹ̀ ni àwọn lecturers campus wa ọ́fíìsì ni wọn ò ní láti lọ sí hotel wakọ̀ fọwọ́ sórí table ní kò tí èké 5 minutes gbogbo èyí tó ní àti wọn ò bí wọn dá wọn máa fún ẹ ní ó wá kíláàsì ó jẹ́ 3 units. ló bá tán just that mo ready. 1. Lizzy gbàgbé ló bá dọ̀là. èyí ìwé ọkọ mi mo ní ìfẹ́ o bí mo ṣe rí ẹṣẹ́ àgbẹ̀ o ṣe Ọlọ́run ẹnì kejì mi ti dé ẹ̀yọ́ ọkọ mi ṣé kò ṣàṣeyọ̀ ojoojúmọ́ ni mo ń fàdúrà àwọn lọ́wọ́ ojoojúmọ́ kọ́nà ṣàbàmì jẹ́ kó parí láyà àtàlàáfíà pẹ̀lẹ́ bó wà ní báyìí báwo ni sùkúl. ìmọ̀nì kò easy o mo ṣáà manage mo ṣáà wà òkè ṣá. Ọlọ́run á ṣe
ẹlẹ́dàá mi tó jẹ́ kó bẹ̀rẹ̀ náà ló máa jẹ́ kó parí ọlọ́run dẹ̀ ní dójú tì mí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ó ti di ṣíṣe. àmì o Jésù. Yes ma. Mami ṣe mo pé báyìí ilé tí mo wá yìí báyìí sìn 2 weeks péré náà fún wa fún break and final year ni mo wà so owó school mi kẹjọ kẹ bá mi wálẹ̀. kò ṣe pé owó yẹn wà lẹ̀ àmọ́ mo ní ìgbàgbọ́ sí ọlọ́run tí mò ń sìn pé kó tó dìgbà tó máa sanwó máa san àní ẹ̀mí mi lórí ẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀mí mi náà dẹ̀ ló máa rí ẹ nígbà tó bá ṣe tán. mo ṣàkójú mọ̀ nǹkan tí mo ń rẹ̀ owó school yẹn fi yẹn fi dé mi èmi á rìn rìn gbogbo pẹ̀lú ọkọ mi bí ìsì ẹ jù mo ti bẹ́ẹ̀ ṣe ẹja tó láì. ẹ ṣe mà. pẹ̀lú ọkọ mi èyí. Àti Elizabeth tó ṣọ sexy girl ọmọ tó ṣọ you call the phone say you wan yìí gan àbújá ọmọ tó sọ wọ́n tó ní àti Elizabeth tó ṣọ sexy girl ọmọ tó ṣọ you call the phone say you. Oh baby, awesome. How far now? Hello, good afternoon. Ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ ṣé wà okay? What are you doing here? Kí ló ṣẹlẹ̀ ládùúgbò yìí? Eliza, ma, bá mi lé. Àwọn mi ẹ ká sọ wọn. Ẹ kújọ́ mẹ́ta mà. Mi láyà ilẹ̀ òkè ló dé. Eli, ńlẹ́, Ẹ rà sà. pẹ̀lẹ́, mẹ́sìnbọ̀ ní tẹ̀lé yín lẹ́yìn. Sí o ta ni ìwà ni? Níbo ló ti mọ̀ rí? Mi mọ̀ rí o. Are you not? Òun àti ta ló jọjà. Bàbá yẹn jà ni. Kí ló dé tán ya sọmọ Ọlọ́run báyìí? Nǹkan tó wà yín vogue nìyẹn sá. Olórí burúkú ni ọ́. Ṣé bí wọ́n ní ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀? Ṣé ọmọ eléyìí tó ń bá sọ̀rọ̀ nísìn? Ṣé ẹjọ́ jẹ́ ìṣàwáwù? Wàá sọ tó wọ̀, wọ́n bó ṣe múra. Excuse me sir, ọ̀rẹ́ mi ni bèbí yìí ń school. Ọ̀rẹ́ ń gbọ́ ọ̀rẹ́ rẹ ni. Mi mọ̀ rí o. Ọlọ́run ò mọ̀ rí. Ẹ ìwọ náà mọ̀. Wo bó ṣe múra. Ìwọ náà mọ̀ sásọ lọ́wọ́. Ìwọ náà wo gbogbo kinní rẹ̀. Sásọ rèé, sásọ rèé. Ṣé wọ́n já mi sí wọ̀wọ̀ ni sà? Ṣé ìwọ ti dára sí òkò tó kù lé ni? Are you not? Did you just? Gbẹ́nu sọ́hún jáde, ó sì pariwo are you net? Bẹ́ẹ̀ yẹn lòun ò mọ̀ rí. Dandan náà fi mọ̀ yẹn ni. Ẹ ní sùúrù òǹkùn nǹkan tí mi sọ kọ́ nìyẹn, ó ya wèrè ní oṣù wọn pé òun ò mọ̀ mí. Ọ̀rẹ́ mi. Ìwọ gangan ni wèrè. Ìwọ olórí burúkú ni ìwọ ni wèrè. Sásọ ni ìwọ náà wọ̀ ìtòjú Ọlọ́run. Gbogbo kiri tó kó sáyà tó bò láti rí. Lizzy. Gbẹ́mọ̀ tó bá tó pẹ́ Lizzy. Uncle, kí ló ṣe nǹkan tí mi wọ̀? Kò dára wèrè ni ọ́. Nígbà tó sáko láàrò ni ọmọ ni. No, nǹkan tó wà invoke ni mi wọ̀. Kò wá invoke gbogbo nǹkan tán ní ọfà sọ́ọ̀bù náà lọ ti kóta yìí. Sásọ nílé ìtọ́wọ̀ yìí. Ẹ dákun ṣé tèmi gan máa fa ilé ìsókè ṣé gbogbo nǹkan bò kọ́ ló ti tú síta yìí. Kí ló wá ṣẹlẹ̀ gbogbo? Ṣẹlẹ̀ Ìjẹ̀ṣà ni. Kí ni nǹkan náà? Máa wo bó ṣe rí. Máa wọ ẹsẹ̀ wèrè. Ẹsẹ̀ dàbí ọmọ orógùn tán fi ń ru ọkà. Ìtàn kọ̀ọ̀kan pàǹpàǹpà bí iṣu àpò. Wèrè lọmọ ilé yìí o. Elizabeth, bí mo ṣe tó ètò irú ọmọ wo nìyẹn? Bó ló ti jáde wá? Ṣé ilé òbí kò dẹ̀ nìyẹn ń gbé bẹ́ẹ̀ yẹn? Ọmọdé nìyẹn náà tó ń bá sọ lójúmọ́ ló múra bẹ́ẹ̀ yẹn. Ìwúrò wo bọ́mọ yẹn ṣe múra? Bọ́lá síjọ́ pàdé kí ni ìrìn yín papọ̀? Mọ́mí mi ò mọ̀ rí, ọmọ skul mi lásán kan ni, cosmate mi ni, kò sí ọ̀kan láàrin mi àti ẹ̀mí ìmọ̀ rí. Èlì wọnú ojú mi kò lóò mọ̀ rí. Ọmọ èèyàn rí orí ẹ títì ó dẹ̀ yí ọmọ ẹ ó kí ẹ bí ẹ̀yẹ̀dẹ̀ lóò mọ̀ rí. Elizabeth má ṣàánú mi, má máa yẹ kí tèmi gbé, má jẹ́ ṣe lásán. Ìlànà kìrìsìtẹ́nì ni mo fi kọ́ ẹ. Mo dẹ̀ máa ń sọ fún ẹ lójoojúmọ́ bí àwọn ọ̀rẹ́ tí ò bá ti wà nílànà kìrìsìtẹ́nì má bá wọn rìn mọ́. Wúrú aṣọ tó wọ̀ gbogbo rẹ̀ ń ta. Mọ́mí ẹ trust mi ìmọ̀ rí ọ̀nà cosmate mi kan ni mi mọ̀ tó bẹ́ẹ̀ kí mi gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ kí mi bẹ́ẹ̀. Close rárá akọ̀jọ́ máa àyè school ni. Ọlọ́run máa ṣàánú fún mi, má jẹ́ kí n ṣe lásán wọn náà. Ó dà Elizabeth, èmi gbà tiẹ̀, àmọ́ ṣorí ń tèmi mi ò fẹ́ rí ẹ pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀. Jẹ́ kó rìnrìn ẹ lọ́tọ̀, kó orí sísì ẹ lọ́tọ̀. Ọlọ́run ló dá o, àmọ́ èmi ò fẹ́ kí wà á tiẹ̀ kẹrin rárá. Ṣó ti yẹ? Mo fi wọn bá bẹ̀ ṣàánú mi, má jẹ́ kí n ṣe lásán. Ṣó ti gbọ́ ọkọ mi? Jọ̀ọ́ o, dìde.
dreams come true. Èmi náà ti wò pé láti bí ọdún mẹ́fà tá a ti ń bára wa bọ̀, so ìwọ ló máa pàpà jáde orí mi. I'm so happy. Bó jẹ́ kí n sọ̀kan fún ẹ. Tí o bá kí n ṣe mi kò lè jẹ́ lòmíì. Ó mọ̀ pé aṣọ tí kinní kan, àwọn Yorùbá máa ní aṣọ tí kinní kan bá ti bọ́ sílẹ̀. Kò tún sí kinní kan tó lè wọ̀ ọmọ náà, you know. Mo ti sọ fún ẹ. Mo ní tí máa fi dé. Ìwọ ló máa ṣe dúró dé mi. Tí n bá dẹ̀ dé ìwọ lèmi náà ń bọ̀ àbá. Now, ìwọ wo bó ṣe lọ. Má worry because èmi kan ti already ní plans left for already. Because bá ṣe ń sọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan máa tó débi. Ó dẹ̀ ń bọ̀ àgbà palẹ̀ ẹ̀. Gbogbo wa fẹ́ ṣe process travelling and other things yẹn ọ̀rẹ́ mi yẹn máa wá ṣe everything. Mo máa lọ fún interview ẹ̀ tó ṣú ọ̀pọ̀ máa fún ẹ̀ because èmi ti gbé pálí tèmi lẹ̀ sórí ẹ̀ ready. Wọ́n máa fún ẹ̀. So ó pẹ́ wá jù láàrin 3 months we are going. 3 months? So kí la máa ṣe láàrin 3 months yẹn? Ìfẹ́ mi sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́. 3 months. Tá lè fi 3 months ṣe pọ̀. Okay now, jẹ́ kí n máa kà fún ẹ dédé. Láàrin 3 months a máa ṣe mọ̀ mi mọ̀ ẹ̀yẹn introduction. Láàrin 3 months la máa mú déètì ìgbéyàwó wa tá máa ṣe wedding. N ta fẹ́ ṣe pọ̀ adẹ̀ tún máa jẹ́ ayé tó yẹ ká jẹ́ Naija because tá bá ti padà sí US lọ́hùn ó lè ṣe díẹ̀ ká tó wá Naija náà. So what are you saying? Oh, thank you, baby. Anything for you, darling. What? Can you see? Ó ti pè mí. Yeah, how far God? Má bínú jàre. Silent the phone mi wà rẹ̀. Are you serious? No, má lọ room mi. Má bọ̀ gbẹ̀yìn yẹn kó kọ̀ gbá báyìí. Wà máa bá tó wà níbi ọwọ́ ìyẹn mi wà. Yeah, ṣe nígà. Yeah. It's a baby already because ọmọ bí embassy lòun ti ń ṣiṣẹ́. Ilẹ̀kùn mi tó ṣú ọ. Ọwọ́ jókòó. A ti dé ló rúùmù. Ọ̀rọ̀ ọmọ yìí. Èmi ò mọ̀. Ọ̀rọ̀ ojú ẹ̀ ní. Ojú dàgbà. Ẹ̀wọ́n ló ti pàdé gẹ́ yìí. Ọmọ ṣe tó ìwà ẹ̀ máa bá cheerful giver ni o. Sórí kò sí style tí o mọ̀ ṣe lórí fún ẹ lọ́tún a máa fún ẹ ló sì gbẹ ló mọ̀ ṣe ọlọ́. A dẹ̀ pé nọ́mbẹ̀ ẹ̀ ò gbàgbó ògbé kankan mọ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe yín. Ó ti àpò. Ẹni sùn ṣé gbogbo nǹkan ló máa ń jẹ lójú ẹ̀ ní gbogbo bá máa ń wà ní àwa ní skul yẹn ti lọ o. Ìyá yín rèé o. Ìyá yín ló jókòó yìí o torí ọmọ tí mo ṣe wálé rèé ọmọ ológo rèé. Stop nǹkan tó ń sọ ìṣòro ọmọ ilé ìyàwó àmọ̀ pa ṣòro ilé cheerful giver ni bó ṣe sọ two sum la máa fi ń ṣe wá babe. Ọmọ kan sórí owó wà nílẹ̀ sórí 2 sum tó máa ń fún wa yẹn jẹ́ ká sọ di 3 sum wa gbogbo wa máa ṣe yẹn sáà level fún wa nílẹ̀ owó ti wà nílẹ̀ a máa ṣeré a lè máa fún ẹ lówó. Sórí gbogbo nǹkan tó ń sọ ẹ kò possible o fẹ́ ta ni sílé o fẹ́ fẹ́lẹ̀ sílé ọmọ tá ti alpha ṣáà lò ẹni àti lò sọ́tún lò sósì gbogbo style láti fi ṣe o lè fẹ́lẹ̀ sílé eré kan kí ló ń ṣe ẹ náà. Guys please ẹ jọ̀ọ́. No, this is not about baby. And this is not a matter of baby. Just a question ni mo fẹ́ bi ẹ́ kò dé dá mi lóhùn. Kọ́ tó mọ èmi àti ẹni tẹ́ o. Tell me you don't know them. And they are lying. Kò sọ fún mi kó mọ̀ wọ́n. Ẹ̀gbọ́n wọ́n sọ fún wa kó lóhùn dáhùn kí ló ṣe ẹ̀dá. Bí mo sọ̀rọ̀ náà. Ẹ ìwọ náà sọ̀rọ̀ ṣáà ń parọ́ mọ́ ẹ. Say you don't know mọ̀ mi tí máa ń gbọ́yún ẹ̀jọ́ tí máa ń gbé kí ló ṣe ẹ́ tí máa ń gbẹ lọ́yàn tó gbé ń dìjó. Ó ti àpò. Wà á ṣe gáà yìí ṣe rí lọ. Àwọn olùdàgbà àwọn tàbí. Ọlọ́run máa bàjẹ́ àwọn bàjẹ́ ká bẹ́ ẹ lẹ́bù. Ṣé o yà gbé lẹ́yà? Àṣojú sórí ni. Ìwọ ọ̀rẹ́ náà ti bọ́ nìyọ. Ọlọ́run ní tiẹ̀ mí sí ẹ o. Mo ní dá fún ẹ. Wà ń lé ó dẹ̀ bóyá máa ń ṣe wọn ò ní jẹ́ ń jáde ṣé ẹ̀mí kọ́ mi tọ́jú ẹ̀ o. Àṣírí ọmọ mi. Ẹ kú lé o. Ṣọmọ lélẹ̀ yóò lélẹ̀ yóò. Ẹ káàbọ̀. Àdúrà kúkú gbà ọlọ́run ní dójú tì wá. Báwo ni
ṣùgbọ́n pàní pé break ṣó ti rè so. ẹ múra wọ́tà mi ló wà ní kitchen. ó yá lọ gé oúnjẹ ńkọ́. ẹ ó ti rẹ́dì ẹ jẹ́ kí n kavasi tán màá wá. ọ̀dà àdúrà àgbà. Ṣọmọ lélẹ̀ yóò lélẹ̀ yóò omi fún ẹ títí o ìyá rẹ̀ rí nílé bàbá ẹ̀ rí nílé orí ló mọ̀lá o omi fún ẹ títí o ìyá rẹ̀ rí nílé bàbá ẹ̀ rí nílé orí ló mọ̀lá o odò lóṣù ọmọ pásítọ̀ odò lóṣù church girl odò lóṣù cause she like double one just come slay mama. Ọ̀nkú bọ́ọ̀ lè ṣe ń ṣe báyìí ẹ dẹ̀ sọ fún mi pé 5 minutes. ẹ wo mo fi ọlọ́mọ abẹ́yẹ ẹ má bínú. àwọn ọlọ́kadà gan náà gbára wọn bẹ̀rù náà dá wàhálà lẹ̀ ẹ má bínú torí ọlọ́run. ẹ wo ìyẹn ò ṣe problem. mo fẹ́ kẹ́ gbé mi dé Joseph hotel. Joseph hotel ẹ ti débẹ̀ tán inú ń bẹ̀rùn ẹ ti débẹ̀ tán ẹ bẹ̀ sẹ́yìn ni. mo mọ̀ pé mo ti débẹ̀ mo fẹ́ kẹ́ gbé mi débẹ̀ ni. ẹ wo ẹ má jẹ́ parọ́ fún yàǹtí mi gbogbo alámọ̀ pé nàìjà ilé níbi nàìjà ilé dé ẹ má wọ ẹgbẹ́ wo sí nàìjà ṣe mo fẹ́ fún yín lówó ni ṣé ẹ lè fẹ́ fún mi lówó mo fẹ́ fún yín lówó ni ẹ gbé mi dé Joseph hotel. ọmọdé ẹ má bínú ẹ fún mi 1000. níbo ṣé ẹ wọ wèrè níbo ni mo lọ ẹ dẹ̀ mọ̀ pé mo lè fẹsẹ̀ rìn débẹ̀ wọ́n pẹ́ jẹ́ fún yín 500 naira kẹ́kọ̀ọ́ fún rárá soft drink. ẹ wọlé ẹ wọlé. Slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, slay mama. Ayo masiko lo damu weka lae, yeah. Ayo masiko lo damu weka lae, oh. Kilo su yidebe, yeah. Auntie Elizabeth, kilo su yidebe, adefia go ala go shisha. Kilo su yidebe, adefia go ala go shisha. Slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, slay mama, yeah, slay mama, slay mama, slay mama, slay mama, yeah, slay mama, slay mama, slay mama, yeah, slay mama. Mommy, oh boy, finally they see your downfall. Mommy, oh boy, all because of you won't feel I want. Mommy, oh boy. ẹ ṣàṣe sùn máa fún yín. Yeah, hello Mr. Tokunbo. Yeah, mo ẹ̀ṣẹ̀ dancing ni. Yeah. Èmi náà rèé mú wa nínú wúpà tó wà wájú yín yìí. Yeah. Hi baby. Hey, how you doing? I'm good. Hello, Louis. 7,000 naira. 7,000 naira. Wow. Mo fi bóyá fi baby ń ṣe wàhálà. Irọ́ traffic nǹkan pọ̀ díẹ̀ ni. Báwo ni you charge 7,000 naira? Irọ́ èjìgbó mo ti pé wọn ibẹ̀ ń jẹ. Ẹ tó gbà sọ́lọ kẹ tó gba ìyànà sùkúù. Yeah, that's 7,000. Baby, meet me in room 202, right? All right, baby. Ìtàkùnlá ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run nínú 7,000. Ẹ̀yin kan ìbẹ̀rù Ọlọ́run torí mi ò gbìyànjú tó nu ayé yín. 7,000. Ẹ kó ṣì dànù jáde. Gbogbo ẹ̀ lẹ̀ bá gbà. Ọjà sí ẹgbẹ́ 7,000 sí 1,000 naira. Ẹ má bínú pa Krima, I'm trying láti buy package. No problem, it's fine. I want to see if get soft drink be malt. Okay, yes. O ti fẹ́ mu malt ni? Yeah, mo fẹ́ mu malt. Mélòó mà? Just one. Okay. So how far? Ibi yẹn pa mí gan. Ṣé àtẹ̀kẹ̀ ẹ̀ sí? Máa rí jẹun, máa rí. Ṣé àtẹ̀kẹ̀ ibi tó ti wá ń bọ̀ ti di ń pẹ́ tó báyìí? No worry, mo ní stressful then. Oúnjẹ yẹn náà ṣe àṣọ láìkẹ́. Dèjì. Ẹ lọ́rẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Dèjì, wetin dey happen now? Kí ló ń ṣẹlẹ̀ ní owó mi báyìí nìsín? Kí ló ń ṣẹlẹ̀? Dèjì, I don do your job now. Mo ti deliver iṣẹ́ ẹ̀ now. Kí ló tó ń ṣe báyìí fún mi now? Má ní kí n calm down. Dèjì, 5 million kì í ṣe owó kékeré. Kò ń ṣe owó kékeré rárá. Mo ti ṣiṣẹ́ tó ní kí n ṣe. Mo ẹsẹ̀ kò ti fún mi lówó mi by now. Ṣé o fẹ́ kí n máa lọ fún mi báyìí? Ọ̀túnla.
Dèjì oṣù ọ̀mà rí omi lákàntì lọ́ọ̀túnla. Dèjì má yẹ ká jà nítorí owó. Dèjì má yẹ kí n bẹ jà nítorí owó yìí o. Mo ti ṣiṣẹ́ ẹ̀ náà. Má ní kí n calm down. Dèjì mi ìfẹ́ pí ẹ lọ́túnla o. Mi ìfẹ́ pí ẹ o. Mo fẹ́ jírí àláti mi ní o Dèjì. O mọ̀ pọ́ lè lè mi àti ẹ̀kọ́ ẹ̀kọ́ máa dájà lẹ̀. But o ti ń take me as a fool. Kò sí problem. Tó bá di dọ̀túnla, àláti 5 million mo fẹ́ rí lákàntì mi. Alright, no problem. Baby, what's that just on the phone now? Àwọn ọ̀rẹ́ mi ni o, mo bá wọn ṣiṣẹ́. Percentage is 5 million naira. Ẹ ti wà lákàntì mi by now. Ṣé torí ẹ̀ ló ṣe wá lójú ẹ̀ ṣe kọ́rẹ́ lọ́wọ́? Pẹ̀lẹ́, take it easy. I'll be fine. I'm here for you. So kí la máa ṣe sí nísìn? Mo ní ìdòwò ni. Kò tó ní nǹkan tó yẹ kí n ṣe. Bí èlò? To buy 500,000, I'll be fine. Actually, mo ní 600,000 naira kan so. Really? Yeah, but mo fẹ́ fi ṣe àwọn school runs. Then mi fẹ́ tinú ẹ̀sán school fees àbúrò mi. So torí ẹ̀ mo fẹ́ wà certain tó bá máa shop ó máa fún mi between tomorrow and next tomorrow. Baby, you should trust in the money. 500,000 is nothing to me. Ẹ má ṣe fi owó yẹn sàkáǹtì náà tún la. I promise you, okay, màá tún fún ẹ lé. Don't worry, I'm going to give you. Really? Are you serious? Oh my God, my darling. Bí ma láwọn boys yìí ṣá. Ṣọ́fẹ́ kú ṣáà ni. Olóṣèlú làwọn guys mi. Báwo ló ṣe máa wà so heartless bẹ́ẹ̀ láti lè set up bed? This is not good. What else you da? Inú burú mi ò ti padà. Ó ti travel padà ọ̀nà wọn fẹ́ mi mọ́. Gbogbo nǹkan tó rà fún mi gbogbo ẹ̀ ló ti gbà padà lọ́wọ́ mi. Gbogbo àdéhùn tó ṣe fún mi kò sí kankan. Kò sí kankan báyìí tó mú ṣe nínú gbogbo ẹ̀ tèmi ti máa rí. Ṣé o lọ sí Amẹ́ríkà mọ́ báyìí? Amẹ́ríkà mọ́. Tẹ́lẹ̀ ti lọ́yẹ̀. Ó ti padà, ó ti fi mí sílẹ̀. Tẹ́sí, ó ti padà, ó ti fi mí sílẹ̀. Bọ́lá, ìmí ti bàjẹ́. Wọ́n ṣe ti fẹ́ mi o. Kí la máa ṣe ń sìn? Ó ṣe jẹ́ pé gbogbo ti tiẹ̀ kí la máa ṣe báyìí ní next thing. Kò kí pẹ́ sún ẹ. Ifemi boyfriend mi. Oh, Mr. Femi boyfriend yẹn. What about him? Kí ló ṣẹlẹ̀? Mo ti ń pè for like 2 days nísìnyí nọ́mbà ẹ̀ ò lọ mo yá lówó ni. Tí o dẹ̀ owó tí mo yá yìí mo fẹ́ fi run àwọn runs kọ̀ọ̀kan ní school ni. Mo dẹ̀ fẹ́ fi san school fees àbúrò mi. Mi ì tẹ́ gbọ́dọ̀ sọ fún mọ́mísì mi nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí. Tèmi má bá mi o. Ó lò lè yọkùnrin náà tó wá ń bọ́dà yín bẹ̀yẹn. Kó yẹ kó really bọ́dà yín bẹ̀yẹn. 500,000 di. 500,000 naira lẹ yá ọkùnrin àǹtí Yétúndé. Kí ló ṣẹlẹ̀? Kí ló mú yín tẹ fún lọ́wọ́? Èmi rò pé èèyàn tó kárí ni, you know, it's my boyfriend. Ó ti gbé mi ṣàwọn ayé kọ̀ọ̀kan owó mọ̀ tó tẹ́ mi sí rẹpẹtẹ. So wọ́n kàn ń ṣe transaction 5 million lórí fóònù ni. Ó wá ní kí n sáré yá òun ní 500,000 káwọn fi parí running yẹn. So mo kọ̀ yá ni. So àti bí 2 days ago ló yẹ kó ti dáwọ́ yẹn padà. Fóònù yẹn dẹ̀ ti wà switched off. Mi ì tiẹ̀ mọ̀ nǹkan tí máa ṣe ń sìn. Àǹtí ẹgbójú wọn ti gbà yín. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti gbà yín. Ẹ ṣe máa fún ọkùnrin ní 500,000 tó sọ fún yín pé òun ní transaction 5 million. What is my fucking business with that? Kó yẹ kẹ́ ẹ gbé yẹn, wọ́n gbà yín. Ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan fún yín. Àwọn guys yìí, wọ́n máa ń tẹ̀lé ladies tó wọ́n mọ̀ pé ó carry. Tó bá ti ń kó carry bẹ́ẹ̀ yẹn kò máa fún ẹ lámbà yẹn báyìí wọ́n kàn sáré ṣáṣẹ́ lé ẹ lórí. Ló bá tán, ó ṣáṣẹ́ lé yín lórí nìyẹn. Wọ́n ti gbà á. Bàbá ẹ̀rí nílé, orí ló mọ̀lá, odòlóṣù, ọmọ pásítọ̀ odòlóṣù, ṣọ́ọ̀ṣì jẹ́ odòlóṣù, ṣọ́ọ̀ṣì láti ọmọ wọn, ṣọ́ọ̀ṣì mama, odòlóṣù. Ẹ káàsán, Brother James, ẹ káàsán. Ẹ káàsán, ó kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ́. Ilé dàwa rí yín ní fellowship mọ́. Kò sí, mo máa ń busy ní iṣẹ́ ni, after kìnìún ọ̀dọ̀ àwọn nǹkan tí máa ń ṣe, máa ti parí lectures mi sí nǹkan tó ṣẹlẹ̀ ni. Every time tá a bá parí fellowship gan-an tá
tá bá wá sósì tẹ̀yìn àwọn ọ̀rẹ́ yín máa ní ẹ̀sìn lára. Bẹ́ẹ̀ni bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin láti wá tá a bá yín kí ló ṣe. a ní mo máa busy. Sister Elizabeth ìmúra yín yìí kò jọ tó nígbàgbọ́. kí ni kí lè sọ sí ti nà ẹ tún sọ. Ọkọ tó kàn try láti sọ fún pé ọmọ náà kan gbọ́dọ̀ múra bẹ́ẹ̀ ni. So ẹ̀yin ni ẹ ti di bàbá àti ìyá mi àbí òkè dáàdì mi rè mọ́mì mi rè lè yá àbí. ẹgbẹ́ sàn kí ló dé kí ló kàn yẹn ẹ ṣe ìdílé àkíní yín ní kíní kan mọ́ ìmúra kí ló kàn ẹ̀. Ọkọ tó kàn try láti. ṣọ́ bí ẹdẹ mi ni ọmọ náà wọ èṣù jà fúnra ẹ̀ náà ó bẹ́tà. ọmọ pásítọ̀ dolóṣòlè churchy girl dolóṣò cause she like drop it down and she gon' slay mama slay mama slay mama slay mama slay mama slay mama slay mama. àti Elizabeth tó ṣọ̀pẹ̀ sexy girl ọmọ tó ṣọ̀pẹ̀ because from say you want to know she that. má change ẹ̀ ó ti wet gan àti mọ́tò fàtí mo tẹ̀ tí fẹ́ máa rán dé gbogbo ibi ẹsẹ̀ mi. I think I'm tired. ọ̀rọ̀ yìí máa ti serious ju bí mo ṣe ń rò lọ. Sori eléyìí ló máa jẹ́ lẹ́kẹta tí mo máa change lẹ́nu ó ti sún mi I don't even know what to do. kí ló máa ṣe sí i. òun bí lọ mi pé kí ni mo máa ṣe sí ṣé mo mọ̀ kó tó yẹ kí n ṣe sí mo ti ṣe sí látọjọ́ ọjọ́ yìí àbúrò rò pé òun mi kí n máa wọ pampers kiri ni kò mú mi náà but there's nothing I can do. pẹ̀lẹ́ wọ́n tètè gbẹ́ ní tètè pé. ó ti dá wa dúró bí látẹ̀kàn. Hello? Baby, yeah, I'm fine. Where are you now? Tí ń dúró díẹ̀ látẹ̀kàn. Oh, really? Oh yeah, má bọ̀ straight. Wá rí mi àtọ̀rẹ́ mi. All right, let's shit. All right. They're bad. Hello. Hi. Ìjọba dá wa dúró látẹ̀kàn. Wájú fún wa. Nítorí mi, Tẹ́sí. Tẹ́sí mi ṣe é. Jókòó náà. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Pretty Adiza sọ fún mi pé òun máa rányàn wá dúró dè mí ń bá iná àbí. Rányàn kẹ̀. Pretty Adiza rẹ̀ náà. Sorry, Pretty Adiza, don't pay me in this town. Come on. No, hold on. Ẹ má sọ fún mi pé òun ni Pretty Adiza o. What? What's it funny? Òun ni kíni? Kí ló ṣẹlẹ̀? Ẹ wo nǹkan tí mo wo ní picture yìí kò compliment nǹkan tí mo rí yìí now. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan náà? This is the can man help a ladies now. What do you mean? Hold on. Ẹni tí mò ń rí báyìí ó pupa. Ìwọ tí mò ń rí yìí ó dúdú. Ẹni tí mò ń rí bí ó ní pointed nose. Wọ́n mú tẹ́bọ̀ rí pẹlẹbẹ now. Filter man help a ladies. Why you out there deceiving guys? Hold on. Ṣé màá mọ̀ pé bó ṣe rí lélẹ̀ màá máa follow ẹ̀ màá máa fọ́ ní gbogbo likes tí mò ń fún ẹ. Kí ló dé ṣé yẹ pé wo another person? Ẹyin náà ẹ wo now ẹ wo ṣóhun lélẹ́yìn ni. Ṣé mi lélẹ́yìn náà? Ẹ fi ń fọ́ níbi cha what rubbish. Kò sí kòkò tó ṣẹlẹ̀ pẹ̀lú. Hold on. When you are sure and you are what I see here, o lè pè mí wá fẹ́ gbọ́ lọ́wọ́ mi, o lè. Síbi sẹ́jọ́ tó bá súnmọ́ mi. Ṣé ṣáájú èrò ni wọ́n kí ló ṣe wọ́n tó ṣe báyìí? Níbo ló ti di wéèrè? Wà á ní ìfẹ́ wáyé yẹn wá nígbà wà ní píjọ ti ṣe ṣe o ti sílẹ̀ ìdára tó bá kàn fún ọ̀rọ̀ ìgbà tó píjọ wẹ̀ lọ ó mú ṣọ́ wa ẹ̀. Ọwọ́ òfin ló máa lè lé ìlú. Olú fẹ́ lọ church tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ni, tó bá ti di 16 sí màmá lọ. Kódà Elizabeth wọ́n ní tí wọ́n bá ti dé stage kan tí wọ́n ti ṣe tán èèyàn á tún gun stage tó kù. Mo dúpẹ́ fọ́lọ́run pé mo ní kó kàwé ó dẹ̀ ti kàwé ẹ̀ lákàyègè tó jẹ́ pé tó bá tún fẹ́ kà sí o tún lè tẹ̀síwájú láti kà sí. Lóòótọ́ mo bẹ̀ ẹ́ pé kó má dojú tì mí kó má kẹ́gbẹ́kẹ́gbẹ́ kó má rìnrìn òṣì ó ò dẹ̀ ṣe é. Mo dúpẹ́ fún ẹlẹ́dàá mi mo dẹ̀ tún dúpẹ́ fún Ọlọ́run tó kó sí ẹ nínú tí ò ṣe. Lásìgbà tí o ti wà ní yunifásitì mo ò rí kó gbé fóònù kó pe ọkùnrin àbí kí n tiẹ̀ rí traces pé ìwà àti ọkùnrin kan wà ó lè má bẹ̀rù mi tó wà normal bò nísìn
ó ti dàgbà ó ti tó láti ní boyfriend ó dá mo bẹ́ẹ̀ ni èmi fẹ́ rí boyfriend ẹ̀ mo wá kí mi láti bẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ gradually tí máa fi marry mo fẹ́ rọ́mọ ọmọ mi èmi ti rí wọ̀ èmi fẹ́ rọ́mọ ọmọ mi mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run màá jókòó báyìí màá jẹun ẹ̀. mo ti gbọ́ mọ́ mi ẹbí tí mo pátá ló yé mi àmọ́ ẹ jẹ́ kí n ní sùúrù ẹ má yẹ kí n rush màámi one step at a time. mi ò fẹ́ kó rush àmọ́ nǹkan tí mo sọ bá mi fi sùúrù parí bá mi fi ṣiṣẹ́ ṣe Ọlọ́run ti yanjú gbogbo nǹkan tó fẹ́ ṣe iṣẹ́ pàtàkì everything ti wà nílẹ̀ ṣùgbọ́n. wọ́n lè ní kí n máa lọ. àwọn àpẹ o mọ̀ kí mo ní wọn bá mi ṣe ẹ̀fọ́ tí mo gbé sínú kíchìn yẹn o má pẹ́ o. Yes sir. Akúnṣe ni. Àwa ni yes sir. Ọlọ́run mú wa dé ilé ògo. A dẹ̀ ní ṣe lásán. A fi ìjọba ọ̀run ṣeré jẹ́. Àmín Jésù. Yes sir. Mo wò kí báwo lẹ ṣe mọ orúkọ mi ni sir. Actually ìgbà tí pastor pín ilé kan pé kẹ́ wá lead the worship section ìgbà yẹn ni mo gbọ́ orúkọ yẹn ẹ má bínú I hope you don't mind ẹ má bínú ẹ jọ̀ọ́. Rárá sir. Ẹ má bínú mọ́. Yes sir. Báwo lẹ ṣe rí service wa sí church lẹ́yìn ṣé ó wà o. Ó yàtọ̀ sáwọn churches tí mo ti máa lọ tẹ́lẹ̀. Wọ́n máa sọ fún wa nípa owó but wọ́n sọ fún wa nípa ìjọba ọ̀run. Wọ́n tún jẹ́ ká mọ̀ nípa bá ṣe lè bá àwọn èèyàn relate. Generally it's a kind of church. Ó máa wọ́n mi kí n belong to this family of God. Mo enjoy it's a total sermon. Mo enjoy sermon yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé a máa rí yín service ọ̀fun ṣá ṣe. Ẹ máa rí mi but ó kàn depend because of the nature of my job ma need a constant reminder nígbà tó èèyàn tó bá rán mi létí pé service wà lé ní àná tí ẹ bá máa ṣe mo lè gba nọ́mbà yẹn so that ẹ lè máa rán mi létí no just kẹ́kọ̀ọ́ máa fi rán mi létí pé service wà bó tẹ̀ ṣe ordinary text message pé lè ní bible study ọ̀la ní faith clinic and all má lè máa fi mọ time ti prayers wà náà kò ń mi kí n máa sin Ọlọ́run mo ti sọ Ọlọ́run ni mo ṣe rí yé ni. Iṣẹ́ Olúwa náà ni iṣẹ́ Olúwa ni ẹ mú wá. No, so that means not a wrong number. Auntie Elizabeth Ocean, sexy girl on motion, you call the form say you only go. Abuja over to some photo ni Auntie Elizabeth Ocean, sexy girl on motion, you call the form say you can't. Ṣé marriage máa rí lélẹ̀ láti bí ọdún méjì tí mo ti fẹ́ ọ̀bọ ìta ti fẹ́ra wá sílé kò ń bá mi ṣe dáadáa kò máa ṣe ṣúgẹ́ṣúgẹ́ kò máa sùn náà ni ṣé tí n bá mi kí bóyá ilé ṣé èmi máa sọ àìdù bá dé bá sọ báyìí sí pé nǹkan tó ń ṣe máa bẹ̀rẹ̀ sí máa quote bible fún mi ni bẹ́ẹ̀ ni pé ó ti òun nìkan ló gbọ́ lóun gbọ́ láyé yìí má wọrí aláti ṣe mẹ́mà ti ṣe ara ẹ̀ àmọ́ nǹkan tí màá ṣe sọ́dọ̀ ara mi because mi lè máa continue báyìí láíláí. baby kí ló máa jẹ sọ̀rọ̀ kí n lọ báyìí sí time tí ń lọ. Mi rò pé mo fẹ́ jẹun mi ní appetite ebi ò pa mí máa rìn. o sure. Òde ìwọ tẹsẹ pé ó fẹ́ jẹun ó fẹ́ jẹun gbóúnjẹ látijọ́ ẹ̀ náà ò fi ṣe nǹkan kan kó sùn sílẹ̀ bẹ́ẹ̀ náà ni níranù. kí o rí kó mọ nǹkan kan àfóúnjẹ tí ó máa jẹun yìí náà níbẹ̀ nípò oúnjẹ mo wáyé wá jẹ àjẹjẹjẹjẹjẹ náà àwúrẹ́ sí ẹ lára ẹ kó mọ nǹkan kan ṣe bá ní ti bí yá pọ̀ ní bí ọ̀pọ̀lọ̀ ìwé tẹ bá sọ ìyẹn sí ló lọ ẹni ó kọ wájú kó mọ yàtọ̀ àbí màmá and papa ẹ náà ni small is paining me èmi láti fúnra mi scorpion èmi nígboro tí mo yẹn ń la àwọn ọmọ báwọn ṣe ń là mí wọ́n á padà gbére lé sílé tí ẹ̀rọ gbogbo yóò máa já ní àròkọ bóyá ojú àti ẹ̀jẹ̀ kó mọ eré ṣe ni ẹkún ni pé o lè mí ìyàwó létí ẹ̀ la pinnu ní ara fi síbẹ̀ kó máa ṣe ìyàwó ilé ẹ̀ lé abọ́sígboro máa ṣe nọ́mà dé àwọn ọmọ tó máa tẹ́ mi lọ́rùn àwọn ọmọ tó mèrè ṣe àwọn ọmọ mi mo jẹ́rìí wọn
wáyé pé tolú ẹ bá kọ́ láwọn style náà tán báyìí kó má jẹ́ pé a máa bọ́ síta lọ máa ṣó àwọn ọkùnrin ni káyà àfilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò mọ́ṣẹ́ ẹ̀yìn náà amen Jesus ìyẹn la fẹ́ jẹ kó ṣeré fúlùwẹ̀ kárakára sẹ́ òkúrò kó lẹ̀ kémi náà tó gbìn ẹ̀ pàṣẹ máa yí mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n dókò tiẹ̀ èmi máa bọ́ sí gbòòrò àwọn àṣẹ nọ́mà níbi tó bá jẹun sí lórí la máa fọwọ́ pẹ̀ lọ́dọ̀ kúkú kọ́ ìyàwó lé mi I'm tired lèmi náà máa sọ fún. Movie ó wà interesting àbí. gan. bá mi increase ọdún mi jẹ́ kí mi náà mi ìfọ́lẹ̀ láti ẹ̀kọ́. ó fọ́lù ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ fún fọ́lù kí wọ́n náà lè máa fọ́lù ẹ̀ sórí mọ́. Hello ọ̀rẹ́ mi. Báwo ni kújọ́ mẹ́ta? Ọ̀gá o tẹ̀ kí wá pè mí mọ́. Mo wà ókè o. Owó bọ́ mi nílùú wà ókè jàre. Ó wà. Látìgbà tí mo ti marry ọkọ mi understand ẹ o. Kò ń bá mi ṣe rí dáadáa. Ìgbà mi gan weekend á tún jáde lọ. Kò ní wálé, má lóun lọ on business trips. Ó ti sú mi jàre. Tí marry tó máa bá mi ṣeré mi mind o. Mi ò mind you. Are you serious? Ó ṣe weekend àbí? Weekend wà mí mind weekend náà ni máa ń jáde. Tó bá ti lọ sí kí mi náà pè mí ṣáà máa wá trust me. Ó ṣú ọ̀bàjẹ́. Ó ṣe ọ̀rẹ́ mi, ó ṣe. God bless you. Excuse me. Excuse me. Èwo kí ni excuse me? Ẹ ṣe mọ̀ pé ẹ̀yin náà lẹ sọ fún mi ní ọjọ́ yẹn anytime tí èèyàn bá ti make a call gbé ní ìlú òyìnbó àti ní Nàìjíríà yìí ẹni tí a bá fẹ́ stop ẹni yẹn ẹ máa ní excuse me. Mo ló ti tó kí ni nǹkan tẹ̀ ń wá kiri. Mo ní kí n wá gíyàn yín àwọn omi tẹ ní kí n tàn lẹ́ẹ̀kan omi pọ́ǹpù yẹn omi yẹn ti wá ń bẹ̀rẹ̀ sí ní tó ti dà sílẹ̀ rẹpẹtẹ mo ní ìdí tó wá gbàṣẹ́ lọ́wọ́ yín ṣé de lápá. Ibo ni mo ṣe ṣàgbápò yín náà kẹ lọ pa omi ti kún omi dáńtà ẹ wá sínú ilé ẹ kó sì lọ́jọ́. Ṣé de la pa omi nìsá. Ní ẹ má pa ẹ wá jàre ẹ wá tó bá ti wù yín ẹ má pa omi yẹn omi dà sí egbònú kọ́fà ṣe gbọ́ àwọn yín lọ nìyẹn. lọ́mọ àdáwọ̀ mi lọ. èyí tó wà bí iná bá kọ́lọ̀ mi mo kọ́ blend bákan ẹgbẹ́ ọ̀gá face warrant ẹjọ́ ẹ máa sọ̀rọ̀ níta. I'm a pastor, churchy girl, cause she like the one, I just can't slay mama. I'm a pastor, churchy girl, cause she like up the down, I just can't slay mama. Hey baby, how are you? Mo wà kí wọ́n kọ́. Báwo ni trip ẹ? It was great I think it was smooth, I was not itch. Mo kọ̀ rò wípé although I'm so tired mo ní kí n tó sùn pé kí n gbóhùn ìyàwó mi. Èmi náà wà lórí bed báyìí mo ti fẹ́ sùn. Ó ṣe ìbòjú kò take care ṣùgbọ́n. All right love you too. Bye bye kiss take care of you. Mo sọ ṣáfi mímì kọ́ látàárọ̀. Mo kọ́ ni. Ara mi ti wà lọ́nà. Ara ti wà lọ́nà. Ìrọ́nà dẹ̀ ní gbogbo ẹ̀. Tàbá kò sí sọ́ta bẹ̀rẹ̀ ń sìn ló máa mú ní I'm tired lẹ́wọ̀n máa dì sí. I'm tired. Níṣẹ́ tí mo yàn láàyè. Ṣé pé kì í rẹ̀ wọ́n? Òun rẹ̀ mi o. Ìwọ̀n lágbájá ẹjọ́. Ó yà lọ. Lábẹ́jọ́ jù. I'm a pastor, churchy girl, cause she like the one, I just can't slay mama. I'm a pastor, churchy girl, cause she like up the down, I just can't slay mama. Call me, nigga. Yeah.
ọ̀rẹ́ àfọ̀nà. Ó wà jáde ìpàdé. Ó ga. Wọ́n ti lo ẹyọ. Mi lọ́ndẹ̀ mi nìyẹn. Ó tún di weekend. Are you serious? Ṣé ẹ enjoy ẹ ṣá? Mo try. Ọmọ yẹn náà ṣe fún goodbye mo kàn ló bẹ́ẹ̀. We meet up expectation mi jàre. Why now? Oúnjẹ try. Wọ́n dé mi gbé yẹn ó ṣeré fún mi gan. Ọmọ yẹn kàn fún mi lọ́tún ló fún mi léṣe. Ọmọ yẹn kàn fẹ́ pa mí dànù. Gbòósì Wọ́n dáadé ó ga. Aago yẹn fine. Gbàgbé ṣá. Bóyá máa try àti get léṣe. Máa try àti fún léṣe. Get across. Ó gbàgbé ẹni àbí. Kí ló ṣẹlẹ̀? Kò sí original ni. Máa fún léṣe kó bá mi get across. Má wulẹ̀ fún léṣe jẹ́ kí èmi máa lò. Tó bá nídìí owó ẹ̀ máa kọ́ ṣe transfer sí máa fún lówó ẹ̀ padà jẹ́ kí èmi mú dání. Mo láìka gbé yẹn fine ó original ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí problem. Jẹ́ kí èmi sáré ṣáà kájọ máa lọ. Kí n dúró dé ta. Dúró máa jókòó ní. Ilé ìta ṣàfẹ́. Akọ̀rọ̀ ìjọba àwọn ìtajà ọ̀rìn lọ́dà. Jẹ́ kí n ṣáà kọ́kọ́ jọ ọ̀rìn papọ̀. Kò ṣe yìí. Jẹ́ kí wọ́n ta orú mú. There's this wristwatch. Gold ni. Guess. Eléyìí tí mo rà tèmi àti ẹjọ́ máa ń lò yẹn. Unisex aago yẹn gold báyìí. Okay, yeah, mo ti rántí. Àwọn mi kì í fojú mi rí. Ṣé báàgò kan ló wọ̀ yìí? Ó dẹ̀ ṣẹ̀ dé ni. Tá bá ti gòkè máa fún ọmọ wa lókè. Kò mátà. Mo lè fẹ́ wago méjì pọ̀. Ó dẹ̀ lò jẹ́ pé mo fẹ́ jáde later in the day mo fẹ́ wọ̀. Kò mátà pé bí a mo wago kan sọ pé it doesn't count. Tá bá ti gòkè ń sìn. Ó máa wà nínú yàrá sọ máa bá ẹ. Kí ló ṣe ẹ́ tó ń ṣe báyìí? Mo nídìí kan mo fẹ́ lò ní tá bá ti gòkè. Ṣé kí ó pọ̀ jù bá lọ mú wá fún mi ni? Bó o tí ì jẹun náà o tí ẹ ti ṣe ẹni tí o rẹ pé kí n má go wá. Má bínú ebi ò pa mí ni. Ebi ò pa mí ni. Tẹ́bi bá pa mí ni màá sọ pé mo fẹ́ jẹun. Then mi fẹ́ stress ẹ lórí ọ̀rọ̀ oúnjẹ. You understand? Aago yẹn ni kó bá mi mú wá ni mo fẹ́ rí. Aago ló fẹ́ rí. Mo fẹ́ rí. Mo ní ìdí ẹ. Kò sí wàhálà máa bá ẹ mú wá. Ó mọ wà lókè. Òkè ló wà ẹ. Ó wọ̀ kọ́ sọ́wọ́ tó tún béèrè mi kí ló dé. Ìyá bá pẹ́. Ó máa wà lókè. Ó máa wà lókè. Aago ilé ló wà lókè. Ṣọmọ lele yo lele yo omi fún ẹ títí o járe rí ni bàbá ẹ rí ni orí ló mọ̀lá omi fún ẹ títí o járe rí ni bàbá ẹ rí ni orí ló mọ̀lá ojú ló ṣoke ọmọ pásítọ̀ tó ló ṣoke jọ́ọ̀ṣì kẹ́ ọ̀dọ́ tó ló ṣoke jọ́ọ̀ṣì láìpẹ́ ọ̀bọ̀ wọn jọ́ọ̀ṣì stop stay mama. I'm a pastor, do lo show. Don't you get do lo show. Cause she like up and down and she's gonna stay mama, 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 stay mama. Ayu masiko lo damu wetala yeah. Ayu masiko lo damu wetala kilo so yidebe yeah. Auntie Elizabeth kilo so yidebe. Ọ̀gá mi. Ọ̀gá sí oṣù ìpọkàn nígbà ìwò yín náà ní ibi mo ti mú oúnjẹ kó àwọn ajá. Ẹ̀rẹ́ ní kí n máa pa àwọn ajá mọ́. Yeah, interesting. Mo fẹ́ bèrè question lọ́wọ́ ẹ̀. Ṣé ìyàwó mi jáde nílé ìlànà? Àyà mi ń padà wá gbowó, àyà mi ń padà wá gbọ́mọ́, àyà mi ń padà wá gbà láàfíà. Ariwo tẹ́ ń pa yẹn ṣe ń pariwo mi, ara mi ti já mo rò bí nǹkan kan ṣẹlẹ̀ ní sà. Ó lọ lódùmọ̀dé kó kàn tiẹ̀ ṣàínú ìrònú tó tiẹ̀ bá mi ronú Nàìjíríà yìí gàrí òṣèré lọ́jà ráìsì ti wọ́n ata rodo méjì 200 naira ni wọ́n ń ta gbogbo ẹ̀ kàn jẹ́ kórìí mi máa skátà orí èmi kan ti dàrú bí màmí Nàìjíríà sì fẹ́ dá báyìí. Sori tí n bá gbé ìgbà tí fún ẹ tí n bá gbá etí ẹ tí mo bá gbá etí ẹ orí ẹ tó dàrú yẹn á set mo fi sálárì ẹ ṣeré o today is 28 ọ̀rọ̀ alẹ́ ẹ̀kú bá tó bá ti dá mi ní nǹkan tí mo bí ẹ ṣé ìyàwó mi jáde nínú ilé ìlànà. Àgọ́ mi wọ́n mi rò pé wọ́n jáde sà. O rò àbí o mọ̀.
àbí wọn jáde. wọn jáde. Are you sure? bẹ́ẹ̀ sà. ọ̀gá sí ò sí. Olódùmarè kò fẹ́ tiẹ̀ sá àkàkùn àrẹ náà yà jẹ́ àìká pariwo bíi sójà ìwé ṣe sójà àìká tú Olódùmarè ìgbà dídí irú ẹ̀dínlú ẹgbà ṣẹ́ ìyà. ìyàpọ̀ ọ̀gá mọ̀ jáde náà mẹ́kẹ́ ó jáde náà tago 12 ago irọ́ èèwọ̀ ni ọ̀gá ìgbà rẹ̀ bá di tó pé bí ìjọba tó sọ fún un pé ẹ̀sà ìyàwó yín tó jáde á ní kí ni mò ń forí mi rò sórí mi ò pé ó yẹ déyàn ká nà dúdú ká nà dúdú mọ̀yàn ní every time àtàmù ìwọ mẹ̀yàn wọ́n èsì yóò kàn mí ẹni ọ̀hún bẹ́ẹ̀ sì máa fẹ́ra yín ẹ̀sìn ra yín bó ṣe wù yín. ẹ ló lè ṣe àfọ ṣé wàá wá jọ mo fẹ́ bèrè fífọ̀ kan lọ́wọ́ ẹ̀ ọmọ tó gbé fún Kọ́lá lójú ẹ̀ jọ mo ní ìdánwò rẹ̀ jọ possible kó má mi arrange ẹ̀ that same girl ọmọ pupa pọ́n ẹ̀ ọmọ ẹ̀ gangan ṣe possible kó má mi arrange ọmọ rẹ̀ àwọn àṣírí strong man má wọrí ṣùgbọ́n. And I go double your fee. My double fee. My worry, my double let's say. No, for this weekend, you know. I'll share. I'll share is strong now. I'm a pastor, churchy girl, cause she like the boy, she just can't slay mama. Oh, I'm a pastor, churchy girl, 204, yeah. I'm a pastor, churchy girl, cause she like the boy, she just can't slay mama. Oh, I'm a pastor, churchy girl, cause she like up the down, and she's gonna slay mama. Mommy, to try to make any movement. Wabi, sumobi. Mabo, sumobi. Well done. Sumobi, dìde. Call dìde. Egun labi. Hello. Kọ́kọ́ bá aṣọ lójú egun náà, kọ́kọ́ yọ kí ni ojú ẹ̀ kúrò, kọ́kọ́ yọ kúrò lójú kò. Kọ́kọ́ yọ kó dídún máa bọ̀ ọ́n tó wà ní kọ́kọ́ yọ irinṣẹ́ yín rọra yọ máa yẹ bó bàjẹ́ o mọ̀ pé ìmáa nídìí ẹ̀tọ́jọ́ iwájú ajá fọ́ ojú mi kọ́jú síbí àmọ́ ìwọ dáa mo ń bẹ̀ sọ̀rọ̀ dáhùn à èmi ni wọ́n tàn you are playing the player. Dókítà, èmi fúnra mi mọ bí tí mo já sí. Báwo ló ṣe rìn? Báwo ló ṣe ṣe gangan? Bí dókítà yóò sún mi débẹ̀. Yes. Okay, 1 hour. 1 hour. Kó tó mọ̀ sí 1 hour ti dé ó ti lọ. Má worry, mo bọ̀. Mi ò ní lectures now. I'm done for today. Mo kàn fẹ́ rí lecturer mi. Ṣùgbọ́n. 30 minutes. Okay, 1 hour max. Kí má gbàrọ̀ 1 hour max. Me, Lọ́nà wo? I have never set my eyes on you. 2 days ago was the very first time tí mo kọ́kọ́ rí ẹ. So, kí ló ń sọ?
gbogbo ọ̀rọ̀ àjọ lọ bẹ́tẹ̀ mi ṣe BSc lọ́wọ́ èyí náà masters program ni so ọ̀rẹ́ mi wá sọ fún mi pé oríṣiríṣi ọkùnrin lè máa ń gbé máa ń gbé oríṣiríṣi mọ́tò wá sí wọ́n ní kí n try bóyá máa lówó. Eliza aṣẹ́wó Rose ọmọ Kristẹni. ọmọ olówó ni mí bàbá mi mọ́tò ló ń tà any car tó bá wù mí ni mo lè gbé wá sí school and I was driving different cars but I was facing my studies mo ń kàwé mo ń ṣe assignment mo ń ṣe everything that's why I'm a doctor today aṣẹ́wó kẹ̀mí ò ṣe rí so aago alágolo wò ṣiṣẹ́ ìwọ àtọkọ ẹ ti ní HIV you're HIV positive. Yes. ọmọ yìí ti pa mí ọmọ yìí ti pa mí ládùúrú nǹkan tí mo ṣe ìwọ lọ ládùúrú àdúrà tí mo gbà lórí ọmọdé yìí ó tún jẹ́ kó dojú tì mí báyìí. mama ẹ ṣe sùúrù there's a good news tibitire la dá ilé ayé she's 3 months pregnant. ó lóyún oṣù 3 ẹ jọ kí ni good news inú yẹn ṣé ó ń lóyún lé HIV ni. mama ojú ti là òun ló ní HIV ọmọ ò ní HIV and ó máa lo oògùn every month to take care of her baby baby yẹn kò ní wá infected rárá she's using her drugs she's going to the hospital ó ń rí doctor every time and ó máa wà ọ̀rẹ́ ọmọ yẹn kò sí nǹkan kan tó máa ṣe so ẹ̀tẹ̀ ní ẹni tí láti worry. àmọ́ síbẹ̀síbẹ̀ Elizabeth dojú tì mí níwọ̀ lójú àìjẹ lójú àìmu ládùúrú wàhálà tí mo ṣe lórí ẹ ládùúrú ìṣòro tí mo gbà tí mo ṣe títí lórí ẹ ó wá dojú tì mí ó máa ṣe o ìyá yìí bá pọ̀ o mi ò ní ṣépè fún ẹ tó sì bá ṣépè fún ẹ ó máa mú ẹ. Mama, Elizabeth, just take it easy. Shego, everything, Mama, all right. Ọlọ́run máa ṣàánú ayé mi o wọ́n máa jẹ́ ká yé mú mi èmi lájí òòṣà tí mo rọmọ lẹ́kì tí mi ò fẹ́ mo rọmọ agége mi ò fẹ́ gbogbo àánú church lọ pé kí n lọ wáyàwó àṣé mo lọ tẹ̀ ní HIV wọ́n ní kí n gbé gbàwọ̀ lọ́rùn ṣé mi wá ṣíṣe báyìí kí ni mo fẹ́ fi kún àgbà tó wọ́n fi tiẹ̀ kó bá mi pó aṣọ ọmọ burúkú náà máa lọ ṣọ́ọ̀ṣì anyway a dúpẹ́ pé ọmọ tó tiẹ̀ bí fún mi ìgbé dókítà níyàwó lè jà ìfẹ́ àtẹ̀sí gbẹ́kẹ̀lé olúwa ò ní já sófò ṣòbí ti máa parí ẹ̀ sí lè báyìí. Omi fún ẹ títí owó, járe rí ni.